Àgbáyé kan ló wà. The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn fà? It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. Kí ni yóò ra rà tẹ̀lé? Gbogbo àwọn ewúrẹ́ ta ti wo wọ́n á ṣe máa repeat ẹ̀, wọ́n á máa repeat ẹ̀. Wọ́n bá ní nǹkan míì tán fẹ́ show on station yìí kọ́ remote yẹn gan ti ẹ̀dá. Mo lọ́mọ yìí fi remote. Kéèyàn wo bòmíì bóyá wọ́n á ní better thing tó ń ṣe ń bẹ̀. Ẹ wo bí tó lọ fi remote sí. Ó mọ̀ pé bí ìlú yẹ kó wà kí n má bàa máa stress ara mi o. Ládé ó ṣàfẹ́ ya ìyàkuyà ṣáàmú mi lọ, mi ò dẹ̀ ní gbà fún. Ẹlẹ́dàá mi ò ní gbà fún. Orí àwọn tó bí mi ò ní gbà fún. Ẹlẹ́dàá ara tiẹ̀ fúnra rẹ̀ ò ní gbà fún. Ládé tí ó ń bá tẹ ọmọ yìí. Ọmọládé orí ẹni. Ń gbọ́. Ọmọládé orí ẹni. Kò sí wàhálà. Fúnra rẹ̀ ló máa mú. Dami ò serious. Dúró ṣé mọ́mí ẹ̀ máa ń gbọ́ gbogbo nǹkan tó máa ń ṣe yìí? Ṣé wàá rí ẹ? Mo ti mọ̀ náà. Ọlọ́run wàá sì kó bá rẹ̀. Dami jẹ́ kí n pè é padà jọ. Tàrẹjọ́ ń kó bára yín, mo ti mọ̀ pé bí ti máa bẹ́ẹ̀ náà ni. Mo ti mọ̀ pé bíbá ẹni ti máa bẹ́ẹ̀. Kí ló ṣe Ọmọládé? Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ tí mò ń pè ẹ́ tí mo pè ẹ́ tí tọ́dẹ̀ fẹ́ gbẹ lẹ́nu? Kí ni mo ṣe fún ẹ wọ ọmọ yìí? Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ pa mí ni? Èmi ò payá mi. Pa yín mọ́mì. Má pẹ́ má mọ́mì mi kankan. Lórí pokọ̀ wá lórí tẹlifóònù bẹ́ẹ̀ yẹn mo pé mélòó ni gbogbo léyìí téèyàn máa pè ẹ́ bẹ́ẹ̀ tó ní gbọ́. Kí ni mo ṣe fún ẹ ọmọ yìí? Tí ẹ wá gbọ́, ta ló ń bá sọ̀rọ̀? Ta lọ̀rẹ́ ẹ tó ń bá sọ̀rọ̀ tó ní pé kí ẹ bá pè ẹ́ o kó má dáyé ẹ lóhùn kó pàyà ẹ o? Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ pa mí ni? Kí ni mo ṣe fún ẹ? Bí tẹ̀ ṣe wá pè ẹ yẹn kọ́tọ̀lúwẹ̀ wá lọ ní stroke kéèyàn wá máa pè ẹ́ à ń pè ẹ́ bí ẹ ń kó dákú ò dáhùn. Bólúwẹ̀ á ṣe gbàgbẹ́ jásẹ̀ nìyẹn o. Mo pé kí n tiẹ̀ wá lọ dákú dúró. Ọmọládé orí mi, ọ̀rọ̀ yìí ò láriwo. Èmi ò mọ̀ pé wọ́n ń bíyàn ni mo bí ẹ. Má mọ́mì mi o. Má mọ́mì mi o. Torí tó bá ti fẹ́ mọ́mì mi bẹ́ẹ̀ yẹn, ó yẹ kó mọ̀ yí pé kò yẹ kó mọ́mì mi. Alájà o, mo fẹ́ pa yín o. Wá dẹ̀ rọra pè mí sẹ́gbẹ̀ẹ́. Alájà o, ìbágbépọ̀ èmi pẹ̀lú yín kò tẹ́ mi lọ́rùn mọ́ o. Jẹ́jẹ́ yín, tẹ́ bá respect ara yín ẹ bọ́ síbí báyìí o. Mo fẹ́ pa yín o. Wá sọ́bẹ̀ fún mi, má dẹ̀ fira mi sílẹ̀ fún ẹ, má jọ̀wọ́ ara mi fún ẹ. Má jẹ́ kó pa mí. Má jẹ́ kó pa mí. Kí ló dé? Ta ló ń bá sọ̀rọ̀ tó le tó yẹn? Ọlọ́jọ́ mi ò lè pa yín náà. 30 minutes lórí phone call. 30 minutes. Ọlọ́jà kú tí ètò 5 minutes tí mo fi ń sọ̀rọ̀ lórí fóònù. Ṣe bóun rè ṣe rí 2 minutes náà mo fi bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà mo dẹ̀ ń bá sọ̀rọ̀. Kò burú 2 minutes 10 minutes. Ta lọ̀rẹ́ ẹ̀ tó ń bá sọ̀rọ̀ tó sọ pé kó má dá yẹ lóhùn torí kó bá pààyà ẹ̀. Ṣé ti rí? Ibi tábòsí ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. I'm very sure pọ́kùnrin ló ń bá sọ̀rọ̀. Torí tí ò bá kí ń ṣe yẹn ni mi ò ní bí ẹ wípé ọ̀rẹ́ ẹ̀ wo ni ò lórúkọ tó ń bá sọ̀rọ̀ tí wàá kọ́kọ́rọ́kọ́ kó tó wá dá mi lóhùn. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ń pa àwọn ọkùnrin. Ṣé rí ibi tán dùn mọ́ òun ló ti bá wọn yẹn. Wọn ò lórí. Wọ́n ya wèrè gan.
kọ́wọ́ wọn tó tẹ̀ kò sí nǹkan tán ní fi street talk ẹ kò sọ̀rọ̀ tán ní sọ fún ẹ kò sí wọ́n á promise ẹ ní heaven and earth at the end of the day pàbó ni gbogbo ẹ̀ kó wá jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ wàláì tàláì súnmọ́bi láì làzíláìlà ìláwà tí o bá gbé oyún ẹlẹ́sìn mìíràn kan wàá fi kábà pọn mọ́. alájẹ ìwò ọ̀rẹ́ mi ni mò ń bá sọ̀rọ̀ mú de títọ́. mo ní kí lorúkọ ọ̀rẹ́ ò lórúkọ. Dami ni mò ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà mo dẹ̀ ń bá sọ̀rọ̀ Dami ni kò dẹ̀ ní kí n pa yín. kò ní kó pa mí. Dami lorúkọ ẹ̀. má jẹ́ kó fún ẹ lóyún. má jẹ́ kó fún ẹ lóyún ni mò ń sọ fún ẹ yẹn tó bá gbóyún ẹ̀sìn kan á tó ẹ ti. wo obìnrin gan ni Dami obìnrin ni Dami. wàá dẹ̀ ti sọ èwo ni tó wá ń gbẹnu kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ bí o ṣe ìhùwàsí ẹ ó fi hàn pé ọkùnrin ló ń bá sọ̀rọ̀ kò ń ṣe Dami kankan ló ń bá sọ̀rọ̀. mi ìmọ̀ nǹkan náà tètè fi sọ gbogbo eléyìí náà sí mi ò nítorí kò ṣe pé onírìnkùnrin náà ni mí tẹ́lẹ̀ o kò dé ń sọ gbogbo eléyìí sí mi mọ nǹkan tí mo ṣe o obìnrin ni Dami o. obìnrin ni Dami ìyẹn ni wàá ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ tára ni mò ń bẹ sọ àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run ṣíọ ó wà lára ẹ. kí ni ìdíje ṣe ń pè mí látẹ̀gùn kí lẹ fẹ́ kí n ṣe fún yín. tẹ̀ tí wàá yọlé ayé lẹ́yìn mi ti gbàgbé nǹkan tí n torí ẹ̀ ń pè ńgbà tẹ́yìn ọ̀tẹ̀ fòdìdí 30 minutes pẹ́ báwo ni nǹkan tẹ́yìn fẹ́ bẹ́ẹ̀ sọ òní sá lọ lórí olúwẹ̀ tí bá ti rántí ti fẹ́ bẹ́ẹ̀ sọ máa padà wá. tó bá dẹ̀ ti wà nù yáàdì ń bí báyìí tó bá máa bá Dami sọ̀rọ̀ má lóye ẹ̀pìsì mọ́ torí èèyàn lè lọ ní my stroke níbi tó bá ti ń pè ẹ́ 40 minutes on phone call tólú ẹ máa gbàbẹ̀ dáṣàrà ẹrù lóhùn má rántí tí mo pè ẹ́ fún máa sọ fún ẹ ìsọnù ó bá máa bá àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ojú mi ni kò ti máa bá wọn sọ̀rọ̀ o kí mo tiẹ̀ ń wá kiri fún nǹkan yẹn náà o tiẹ̀ ti gbàgbé tí mo torí ẹ̀ o. kò tó lè pe tún wọn fún kókó wọn máa exaggerate gbogbo ẹ̀ náà ni máa pe Dami padà. Today is the day. But come to think of it, the fact that àwọn people is like kí n máa bọ̀ ní school like wọ́n máa teach nígbà tí ministry wà nílẹ̀ is actually very funny because I don't understand. Lẹ́mi tí mo ti pack àwọn aṣọ tí mo ti lọ rọ àwọn aṣọ gidi tí mo máa wọ̀ lọ ministry ọjọ́ tí màá wọ̀ ti Wednesday ti weekend and all of that kí wàá ká àwọn aṣọ tó lówó iyebíye bẹ́ẹ̀ kí máa lọ fi kó chalk kiri school kí máa kọ̀ọ̀kan sójú blackboard kí gbogbo àwọn black stuffs ní máa bá mi láṣọ gbogbo àwọn kí mo fẹ́ máa kọ́ gan-an tá mo fẹ́ máa kọ́ báwo ni fẹ́ máa kọ́ wọn àwọn kéékèèké èmi ò mọ̀ ó funny actually but mo nǹkan tẹ̀ ní choice tí bá débẹ̀ lé ní kọ́ra fún mi ní rejection letter mi ni ìrànràn àbí kí ló fi o ṣẹwà kí ló sọ. mo sunkún kí ló ẹ gbà mí kí ló dé aṣọ tẹ̀ sí mi rárá kí ló rò lọ́tọ́ tó yẹn kí ló fún mi lójú ẹ̀ why you crying àṣẹwà ó jẹ́ máa rọra má máa para ẹ̀ má máa para ẹ̀ mú kékeré ara ẹ̀ mà ní ẹ̀ kí ló dé. ṣé ọ̀rọ̀ mi ò tó rònú ni ìwọ náà wò á lọ school a ṣètò a tún sẹ́ẹ̀bù ní òpin àmàríṣẹ́ èyí iṣẹ́ tó kéré jù àárín business tó tún jẹ́ kí n dúró sílùú yìí kò lọ déédéé àbí ṣé àtìgbà tó ti wọ́n báyìí ṣé wọ́n rí tán pé mi rí fọ́dà ni ọ̀dà tó kéré jù báyìí mi ìgbà rí kọ́ tiẹ̀ pé wípé òkè o bá wa sí oúnjẹ abọ́ ọkọ̀ òkò gbé wa àárí gbà àlàdájọ́ sọ pé tí mi bá rówó lé sọ kí kẹ́rù mi bọ́ta jọ níbo mo fẹ́ kẹ́rù mi lọ kò sẹ́bí kò sára kò sẹ́ni tó support mi èmi nìkan náà mo ṣe gbogbo ẹ̀
síbi tó tún bá help me ó pariwo mọ́ mi lórí fún lórí wàhálà mi ti pọ̀ jù mi kú blame ẹ̀ àbí ṣé máa fi tèmi pọ̀ mọ́ lọ́mọ ni ṣé ayé mi ló wà ní tálájà balẹ̀ mi kúrò níbo mo fẹ́ kó lọ níbo mo fẹ́ lọ kó sí náà èyí ọkùnrin tó tiẹ̀ kéré jù ṣé bí ti bá tiẹ̀ ní boyfriend lọ́rọ̀ mi máa tiẹ̀ àtẹ̀ ṣe gbọ́ máa fi máa ríyàn fọ̀rọ̀ lọ mi ní o Joshua wá sọ fún mi pé gbogbo ilé kò tó rò ọ̀rọ̀ ilé ayé mi ó ti sú mi o. ṣé wà tá a bá ń sunkún ó yẹ ká máa rí ìrìn díẹ̀díẹ̀ o ṣé o èmi mọ̀ pé Ọlọ́run ṣì wà lókè ó dẹ̀ ń rí gbogbo nǹkan. God will not put you in a river you can't swim. Ó nídìí tó fi dá oníkálukú wa. Kò dẹ̀ lè dá wa sáyé tán kó kò gbàgbé wa bẹ́ẹ̀ yẹn. No, it is not possible. So whichever place you find yourself in life, mo pé ọwọ́ Ọlọ́run wà ńbẹ̀. Ó mọ nǹkan tó ń ṣe. Ọlọ́run dá ẹ fún ìyà jẹ. Ìgbàgbọ́ tèmi dẹ̀ ní ni pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa ṣe ìyanu. Ọlọ́run máa yà ó ti pẹ́ jù ó ti sú mi ó ti pẹ́ jù ó ti pẹ́ jù. It's okay. Má jẹ́ ká sáré jọ Ọlọ́run lọ. Ó ní plans fún wa. Mo dẹ̀ mọ̀ pé èrò rere ló ní fún wa. Everything is going to be fine. I just need you to be strong. Ó mọ̀ pé mi ò kí ń like máa rí ẹ lọ́gbọ́n yẹn sunkún. I don't like these things now. Sú mi ni ó ti sú mi. Ó ti sú mi ó ti sú mi. Ó ti sú mi ó. I promise you everything is going to be fine. It's just a matter of time. So by the time tí ewu bá bẹ̀rẹ̀ sí ní wọlé tí nǹkan change, ìwọ gan máa wonder, wá máa pé ṣó ṣe ṣó ni. Má worry. Everything is going to be fine, okay? Kí n bá ìrà bọ̀ tí máa ti ń bọ̀. Tí máa ti lọ pick rejection letter. Okay. Má bẹ̀rẹ̀ cake, mo pò like cake àti small chops. Má bẹ̀rẹ̀. Oh yeah, smile. Smile for me. The day job. It's a go. Smile for me. Ask me. I'm going to fight about this. Come on, bang. How about you'll be fine. Check into the pick up later. I'll be back up. Should go. Alright, Mark well. Be good. Alright, then. Take care. Somi. Alpha. Alpha, wetin dey happen? Mo ní interview kan ní jàre. Interview tí mo sọ fẹ́ ní jẹta. Ṣé mo lè yáṣẹ́ tiẹ̀? Okay, one anger. Mo ṣe jàre pàdé mi. Mo sure about it. Then mi ò wá kí n wọ black belt àbí brown belt. Somi. Mo ní ṣé kí n wọ brown belt àbí black belt. Don't yẹ ló ṣe jí mi. Interview là ń sọ̀rọ̀ yìí now. And I don't want to mess it up because of something as ordinary as belt. Okay, or brown belt. Okay. Shit. Brown belt mi ti ń bó. Jọ̀ọ́ ṣé mo lè ya brown belt ẹ? Okay. Ó ṣe jàre. Ó ṣe pàdé mi. I have a really good feeling about this one. Somi. Jọ̀ọ́ ṣé mo lè ya black shoe ẹ? Yes, yeah. Ó ṣe jàre pàdé mi. What would I have done without you? Omo. I'm trusting God for this one, no. I'm sure pé eléyìí máa bọ́ sí. I have a good feeling about this one.
else? Spray. Okay. Alright. I think I'm good. Ooh, spray. Sammy? Josh, mo lè ask me. What's she jare padi me? You too sure? Guy, what's he do you now? To ba take all of our spray, ṣé bó ṣe máa spray ni e. O jọ ti ẹ sọ fún mi ná. Ṣé gbogbo nǹkan ló ní ni? O gba shirt, o gba belt, o tún gba bàtà. Tí mi bá wà careful gan lè ní kí n yá in boxers mi. Kí ni problem e? Kí ló dé ṣó fẹ́ máa pe pàdé ẹ lọ́lẹ̀ ni? Ṣé kì í ṣe fẹ́ tí mo ní sí ẹ ló ń jẹ́ yá nǹkan ẹ lò ni? Àwọn kan ló kọ́lé tí òríyàn bá wọn gbé o. Àwọn kan dẹ̀ ni wọ́n ní amen kò sẹ́ni bọ̀dẹ̀ tó lè bá wọn wọṣọ yẹ kó máa dúpẹ́ pé èèyàn ti ẹ̀ bá ẹ lò nǹkan. No vex now. See this interview ó sure pa, and once I get this job my level don change with that. Gbogbo hustle o make you no go dey wait for give it to man bá mi sọ yẹn ó máa dópin. So kò jẹ́ ṣe kí a tó pẹ́ tó débẹ̀. Olomo. I think I'm almost ready. How do I look? Ṣé mo wà okay? Okay. All right. I think I'm all set to go. Okay, file. All right, then I'm at lobby. Something. Oh God. Jomo, maybe I'm gonna rechange DL working for motor. Ilé ló fẹ́ ṣe. Mi ò ní mo fẹ́ share change, mo ní working for motor. No, mo sọ pé èlò ní dání kí n bá ṣe sí lower denominations. Why you dey talk like this now? No, I no get anything. Na mi ò ní ṣíṣí lọ́wọ́. Nǹkan tó máa sọ náà nìyẹn na pé ò ní anything now. Call the talk say you want change and small change. Wo ite wo let me one be. Mo be ṣe jare. Èló ní kí n mú? How much you need? How much dey yourself? Make I see. Make I carry like 5 each abi. Wallahi, you too sure my guy. O ṣe pàdé mi. Ma marry ẹ later. Debola now. Debola. Nde tí ń bẹ la. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń sọ? Má bínú. Ṣé mo kó no mo exercise fún. I'm trying to get fit for you. You can Muslim go kan do àwọn low life kan kó má gba ẹ mọ́ mi lọ́wọ́. O ní problem. O ní problem o fura ni. Lórí nǹkan tí ó jẹ́ kó máa pọ́n ló ń pọ́n. Àwọn olóńgbà ọkọ mọ́ lọ́wọ́. Àwọn olóráyè tí àbọ́kọ́ olóráyè ẹni tó fẹ́ gbẹ̀. Really? You doubt my loyalty? No, really. It makes sense. Níbo ni mo ti ní time yẹn though. I'm out of this house like 7 a.m. I'm in the lecture hall till like late in the evening. So ibẹ̀ ni mo ti máa ráyè dáadáa because I don't understand. Mo dẹ̀ mọ̀ dí tó ṣe ń ṣe gbogbo rubbish tó ń ṣe. Kí ni ẹ wí? It's not funny, it's because you know I love you. Could they worry about? And love literally. I'm scared to lose you. I don't want to lose you. You know I love you, right? I don't know, I'm not sure. It's not funny. See, there's nothing to be scared about. I love you too. That's the major thing. Come on, don't worry me. I can touch your low. Ẹni tó bèrè lódò tán yọ wọṣẹ. Tó ń ṣe gbàtẹ̀mí. Àjàdí àgbààgbà tán. Yeah. What do you feel? Yeah. Because mo mọ̀ dé tó fi ń ṣe gbogbo rubbish tó ń ṣe. Don't carry. To say JJ sequential. But truth be told, Really? you think I'm gonna stay in the house, right?
I'm sorry to disappoint you. I've got lectures and my students are waiting for me. So I'm just gonna have a change of clothes now. Okay. And I'm gonna be off. Okay, cause the problem. At least what you don't was sit dining what John. See, I prepared a special delicacy for you. Onje awo yanu. Onje awo shifila babe Tobari. I know you can't wait. I'm serious. I am again. Don't worry. I have activated my chef mode. Are you sure? Yes, baby. Come, let's go. Babe, now. I'm after you. Now, presenting the special delicacy of the special chef, Simisala. Drum rolls, please. Babe, drum rolls. Oh, your favorite. Now where's the food now? What do you mean? The food. Debola, this is your favorite food now. Get serious, Dari. Like woman from contusion. I mean the food to move Babe, this is the food now, eh? What's your favorite food? Then you don't complain. To buy more temptation to go through, but most on Jane. So much people need self-discipline. One day I say, you know, that told me, but you're not supposed to be around carbs and fats and oils and all that, eh? Babe, now. So this is the food. Babe, this is a special delicacy from my heart to you. Ropo gbadun. Atu loshiwo. Oúnjẹ wèrè wo lele. Is this food? We dey pariwo kin appreciate kilo go through to fi ṣe oúnjẹ lele. Oúnjẹ lele. To da bí gbà tó mú monster ton da sugar sí lórí. Kíni gbogbo rubbish ele. Debola, mo tún garnish e dáadáa now. Mo rò garnish ko. Kí lele tó lébi sára ọjọ́ mẹ́jọ yìí. Babe, now. Ó gbádùn ó mú kíni ó mú carrot bí kí má dáràn. You know, it's actually nice to know that I won't be serving here alone. Hello? I'm talking to you. Oh, sorry. I was absent-minded, sorry. Is everything alright? Shiko-san. You're fine, thank you. No, okay. You would actually make a pretty teacher. Oh, really? Yeah. What's your name? Thank you. Don't even go there. I'm actually here to pick up my rejection letter. Nothing more, nothing less. Why is that? What's wrong? You don't like the environment or the school, the city? Well, I actually don't have any problem with the school or the environment. It's actually in a very serene environment. But me ever like picture around me, like a teacher. No. So I'm very sure my rejection letter is waiting for me. Wow. Sorry, I need to go. Leo to onye can ajido office. Leno, le fere, le slippers. Oh, ngasa sie ebe niile. Oh. Ọ ga-abụ na mụ ga-edozi ebe niile ma nweta ọrụ ebe a. Mbido ọrụ ebe a, ndozi ebe niile mee ka mara na ọwụ otu a ka ị na-edozi office. Kekwana ihe na-eshi ebe a? Ka o nwere oke nwụrụ anwụ ebe a? Hello, ma. Okay. All right. Mr. Okechukwu. Mr. Okechukwu. Mr. Okechukwu.
You may go in. Oh, okay. Yeah. Thank you, ma. You're welcome. Thank you. In fact, I'm quite impressed pẹ̀lú course tó sọ pé ó ṣe yìí o. And gbogbo educational background tó tún ní. Oh, lovely. I trust you so much. Mo mọ̀ wípé wàá lè handle àwọn students wa. You know what to tell them, what not to tell them. You know, ìwọ tó ti ṣe teaching practice rí bó ṣe sọ yẹn. You will know exactly how to handle the students. Ṣó tún wá máa wo nǹkan? Àwọn leadership training courses tó sọ pé o ti take yẹn. Oh, so interesting. You see, wàá lè mú àwọn ọmọ yẹn wàá encourage wọn láti máa gba leadership training. In fact, o lè start leadership training nínú school. I will support you totally. Thank you so much, ma. Okay, actually, dear. I love your school. Your school is actually nice, and the environment is it's lovely. And really, ṣé school wa kékeré yìí? You don't have to flatter us, you know. no, actually, it's a very lovely place. Okay, oh, thank you. Yeah, but according to Kote Solekon, nípa experience teaching. Yes. Me ò ní experience kankan ma. Yeah, I'm just there. I don't have any experience. And But ìwọ náà ló sọ fún mi níbí báyìí sìn pé o ṣe teaching practice. It's just talking for talking's sake, ni ma. Me ò mean it. Okay, no problem. Gbogbo yẹn má jẹ́ kí yẹn worry ẹ o. You know, our head of studies, I put her through, I fún ẹ orientation, gbogbo nǹkan tó ní pàápàá ló máa kọ́ ẹ. Má worry. You will cope, you will do very well. Me ò tí ní cope, ma. Me ò tí ní cope because I think I'll be having accommodation problem because, you know, while coming here, my parents are very particular about my safety here, so I'm actually staying with my auntie ní Apata. Ibẹ̀ ni mo ti wá every day. Even me coming here today, I spent more than 1,000 naira. Ọjọ́ kan nìyẹn o. Ká tó máa calculate pé mo wá ní every day, calculate week, calculate month and all of that. Mo dẹ̀ ṣe máa jẹun, mo máa ra ilé, mo máa ra ohun. Èló ni mo ń gbà lóṣù. So kò lè actually were comfortable for me. It won't work. Wow, I understand you actually. But you see, ọ̀rọ̀ accommodation yẹn ò ní jẹ́ problem. You know, àwa gan mọ̀ pé àwọn coppers wa wọ́n máa ń sábà ní accommodation problem. Torí ẹ̀ la fi provide the coppers lodge. Máa fún ẹ ní room tó comfortable tí wàá máa gbé. And ó tún máa make extra income. Especially if you volunteer for extra school coaching. Whoa, you are so lucky. I'm going to put down your name for that. No, ma. Before you put down the name, mo ṣì máa ní problem. Yeah. CDS. CDS. Tí máa lọ fún CDS wa. It's going to be a long journey for me. Listen, my friend. Gbogbo nǹkan tó ń sọ yẹn ò lè ní any problem at all níbẹ̀. Look at, àfi tó bá jẹ́ pé ọ̀gọ̀gàn ò fẹ́ iṣẹ́ lóko. Ṣé o rò pé o wá sí ibẹ̀ láti wá ṣeré ni? I am going to put up a report to your LI concerning you. Listen. Listen, let me tell you the truth. Ọ̀pọ̀lọpọ̀ coppers wọn fẹ́ ṣiṣẹ́, and the government actually put up this initiative to make sure that you people serve your country. Ṣùgbọ́n many of you kì í fẹ́ kan ṣe máa ṣèrànù. Mo dẹ̀ ti sọ fún ẹ láyé yín, mi ì fẹ́ kọ́pà oníranù kankan bí báyìí mọ́. I am going to report you to her. Ma, please, ma, you don't have to report. I'm going to do everything you want me to do. Now you are talking. Listen, ọmọ gidi ni ẹ́, èmi tí ẹ trust ẹ. You are a beautiful, nice lady. Ọmọ dáadáa wà cool. You are going to be totally okay with us. You see, the HOS, head of studies wa lọ rí. Ó máa fún ẹ ní everything you need. Gbogbo orientation, nǹkan tó máa kọ́, class tó fẹ́ máa kọ́, ó máa sọ gbogbo ẹ̀ fún ẹ. And by the way, you are going to be taking our SS1 and 2. Okay? So, wá lọ rí HOS. Tó bá ti jáde sí tàǹsì, tó bá lọ síbẹ̀ yẹn, right hand side ẹ̀ ń bẹ̀, wá rí cream coloured building kan. Cream coloured building. Tó bá ti débẹ̀ béèrè Mrs. Dada. That's the HOS. Ó máa mú ẹ lọ sí class tó máa take. And by the way, you are going to be taking SS1 and 2. Okay? Copper Esther. Copper Esther. What is the problem? No problem, ma. Okay, get up and go. Go and see Mrs. Dada. Okay? Go and see Mrs. Dada. She will put you through. Copper Esther. And hold on, Copper Esther.
make sure you don't miss any of your periods while you are with us, or else I'm going to report you to your LI. What has my period got to do with me? Hold on. Not that period. I mean your lesson periods, please. Whatever you do with your other period is your own business. Thank you, ma. Bye. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. àyíká ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. òjò tó rọ̀ lánà yẹn. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. gbogbo ilé ló ti wó lọ o. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. Mr. Okechukwu, I think you do great here. Thank you. Ma sọ fún secretary kó send salary breakdown sínú mail yín as soon as possible. Okay. Oh, sorry. Hello, sir. Báwo ni? Sir? How about the lady tí mo rán sí ẹ? Ẹ wà níwájú mi nísìnyí, sir. So what's happening? What's the feedback? Kò perform dáadáa ni, sir. Kí ló mean? What's that? Sir, nǹkan tí mo try láti sọ fún yín pé lady yẹn kò perform dáadáa nínú interview tá ṣe fún ni, sir. How is that your business? Tí ẹni kò fún níṣẹ́, that's all. Okay, sir. Màá sọ fún secretary kó send letter ẹ̀ sí kẹ́ sign ni, sir. Okay, sir. Ó dàbọ̀, sir. Mr. Okechukwu, yes, we'll get back to you, sir. Ṣebí a ti agree ẹ ti ní ẹ ti sọ fún secretary pé kó send the salary breakdown sí mail mi. Ẹ ti gbọ́ mi, ẹ jẹ́ explain nǹkan fún yín. Mo ń gbọ́ yín. Sherry, boy man sọ fún mi pé I will get back to you ni. Wọ́n dẹ̀ kí n get back sí mi. Sherry, iṣẹ́ yìí dẹ̀ ṣe pàtàkì sí mi. Ẹ jọ̀ọ́ mà. Ẹ jọ̀ọ́, ẹ má get back sí mi. Mr. Okechukwu, please. Embarrassment lele na stand up and leave my office. Ẹ jẹ́ n wá báyìí, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ n wá báyìí mà. Ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́. Ma pe security sí pé kó wá mú yín kúrò níbí báyìí o. Ẹ gbọ́ tèmi. Leave, please, kindly leave my office. Ẹ jẹ́ explain nǹkan fún yín, ẹ jọ̀ọ́ mà. Yes, ma. Security, please come and get this guy out of my office. Ma, you know, ṣe pé mi ò fẹ́. Ẹ understand nǹkan tí mo rò pé ẹ wò mà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùbú 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 jàǹgbàlà. òjò tó rọ̀ lánà yẹn. Okechukwu, emere gị eme. Gịnị mere ije ụwa m si na-aga gara ọhịa? Ọrụ m che na-enwetachala m. Onye na-emere m ule ajụjụ a na-agwa m si we will get back to you. Dị otu m si edowe ọnụ agwa Sọmesila ọrụ na-enye m obi ụtọ adabafụ. Dị otu m si akọwa nka. Dịkwa n'udo nwa m bịakwanụrụ. Emechaa ndị nọ n'ọchịchị a na-asị na ndị dị mkpa dị lezi. Dị otu dị mkpa si abara onwe uru na ala kpọchiri akpọchi otu a. N'enu m, lee otu m si na-agbagharị maka na ọrụ adị maka na enweghị m ọrụ. Ekwesịkwara m imekwanụ ihe ga-enye papa m obi ụtọ. Asọkọrọla m ịnya o. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Bàbá mi lé mi lágbára. màmá ní rodò lọ́wẹ̀. Mo dọ́dọ̀ mo bólúwẹ̀rí. Ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. bẹ́ẹ̀ bàbá mi délé. Ẹ kí bàbá mi fún mi. Ẹ kí màmá mi fún mi o. Ẹ kó dojú àlá o. Ká tó fi pàdé ṣọmọ.